Hey, ayé tótó, ayé àkàmàrà. Àní bí wọ́n bá ń sọ yín pé ẹyẹ jọyẹ lọ, ọmọ ìyá mi, àsọdùn kọ́ rárá. Má gbàgbé, bẹ́yẹ bá kú, ẹyẹ á sì tún kù. Ìran aáyán kan ò sì gbọ́dọ̀ fáṣọ tó balẹ̀ gẹ́rẹ́gẹ́ lójú ẹlẹ́yẹ. Ẹ̀gbọ́n náà ta ló sọ yín pé wọn kì í fúnyàn lẹ́yẹ? Dá a padà, má sọ bẹ́ẹ̀ mọ́. Torí àìrìn jìnnà òun la ìrábòkè ọ̀kẹ́rẹ́. Bá a bá rìn jìnnà á rẹjà tó yarọ nínú omi. Bá ń wá nǹkan fìdílé àbí kó fìdílé nǹkan. Kó wá kọ́ ẹ̀kọ́ fi kún ẹ̀kọ́ lọ́jọ́ tìní. Mò ń bọ̀ mí tí dé. Mọ́júbà kí n tó wọlé o. Ìbà ń gbòrò tó dorí kodò tí ò gbọ́dọ̀ ṣomi. Ìbà ìyámọ̀pò tó dorí kodò tí ò gbọ́dọ̀ ṣẹ̀jẹ̀. Àkọ́dá ayé ìbà, àṣẹ̀dá ọ̀run ìbà. Ìbà ládé ládé, ìbà lóyè lóyè. Egungun ńlé mọ́júbà, òòṣà ọjà mọ́júbà. Ìbà yín ìyá mi ajíbọ́lá arógbá aṣọ mọ́balẹ̀. Ìbà yín ìyá mi amọ́lòlò, alàrorò. Wọ́n lẹ́yìn lórí tó kún tí ò níná. Ẹ̀yin gangan lọ́jà tó kún tí ò lérò. Ìbà ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ́ ọlọ́yà ayùn, àwẹ̀dẹ̀ kò tó wẹ̀ mọ̀. Ìbà gbogbo pèdèpèdè, ìbà gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀. Mọ́júbà lọ́jọ́ tèní, ẹ jẹ́ n rí tèmi wí lórí ètò yìí. Orúkọ tèmi ò tí yí padà, Muhammadu Akówódé baba Kórèdé tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́sọmídà. Sẹ́ríkì ọlọ́pọlọ náà ń bọ̀wọ́ náà, máyégún gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀. Àwọn ẹni tó mọ̀ mí délé, wọn a mọ̀ kì mí ń pé àrí ìlú ni mí. Àwa lọmọ oníjà kò mà náà. Àjàní mògún ni mí, ará àjámọ̀. Àwa lọmọ epo ń pọ̀rọ̀rọ̀, àjà ń rọ̀ ṣẹ̀. À ń torí àjájà, àjà níta níjà lẹ́yìn kò léhùn. Ṣèbá pọ́nbẹ́pọ̀ rẹ lórúkọ tí wọ́n ń gbàjà. Bá ń wá nǹkan fìdílé, àbí kó fìdílé nǹkan. Kó wá kọ́ ẹ̀kọ́ fi kún ẹ̀kọ́ lọ́jọ́ tèní. Ìbínú ẹlẹ́yẹ ni mo pe léyìí. Mò ń bọ̀ ẹ̀jẹ̀ ń dókè lọ́hùn-ún. Síwájú náà mo kí gbogbo ohun ìfẹ́sọmídà fọ̀nsàn káàkiri àgbáyé ń pé a kú àṣekù ọdún ìtúnu àwẹ̀. Ọba mi àláwùrábì tó ní ká bẹ̀rẹ̀ àwẹ̀ láyọ̀, ká sì forí rẹ̀ tì láyọ̀ àti ìdùnnú. Ọba mi àláwùrábì náà kò ní padà lẹ́yìn wa o. Òun ni ò pa wá ká tó bẹ̀rẹ̀ àwẹ̀. Òun ni ò pa wá nínú àwẹ̀. Ọlọ́run bá bẹ̀ẹ́ mọ́ dá ẹ̀mí wa légbodò lẹ́yìn àwẹ̀ Ramadan tọdún yìí. Ẹ bá ń ṣàmì àdúrà. Bóyá ìwọ ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́ lórí ètò yìí tó ti darapọ̀ mọ́ wa, bá wa tẹ ibi pupa tí wọ́n kọ sàbọ̀ ní èsì nísàlẹ̀ yìí kó o fi darapọ̀ mọ́ wa lórí ìkànnì ìrírí ayé TV tá a wà yìí. Kẹ́sì mọ́ gbàgbé, ẹ tún mọ́ bá wa pín kiri fún àwọn èèyàn yín kí wọ́n darapọ̀ mọ́ wa lórí ìkànnì ìrírí ayé TV tá a wà yìí. Ìfẹ́ tẹ́ fi ń bá a gbọ́ ètò ọlọ́kanjọ̀kan lórí ìkànnì ìrírí ayé TV yìí àti orí ìkànnì ohun ìfẹ́sọmídà TV lọ́hùn-ún. Ọba mi àláwùrábì kò ní pa náà fẹ́ ọ̀hún. Ẹ bá ń ṣàmì àdúrà. Lọ́jọ́ tèní, a fẹ́ kọ́ra wa lẹ́kọ̀ọ́ ayé. Béèyàn ṣe máa ń lólé ayé gbà, téèyàn ò kì í fi tójú lẹ̀ mọ́lẹ̀. Béèyàn ṣe ń lólé ayé gbà, téèyàn ò kì í fi taṣọ àgbà mọ́lẹ̀. N tá a fẹ́ gbéyàwó lórí ètò lọ́jọ́ tèní rèé. Ìbínú ẹlẹ́yẹ ni mo pè é. Ṣó ti wá nǹkan fìdílé, àbó ti fìdílé nǹkan? Mọ́ bá mi bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ètò. Ẹ káàbọ̀ padà lẹ́ẹ̀kan sí lórí ìkànnì ìrírí ayé TV. Ìbínú ẹlẹ́yẹ. Bá Kórèdé mi gbà yín pé ayé ń bẹ. Ọmọ ìyá mi tó ń gbọ́ mi tó ń wò mí. Ǹjẹ́ ìwọ náà gbà yín pé ayé ń bẹ? Bàbá ta ló sọ yín pé kò sáyé? Irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ẹ fura sí i. Ṣé kìí ṣe ń pé ayé ní dà láàmú tí fi ń sọ yín pé kò sáyé? Àní lára àwọn ẹni tí Ọlọ́run bá kó ilé ayé lé lọ́wọ́, òun náà ni àwọn ẹlẹ́yẹ. Lára àwọn ẹni tí Ọlọ́run bá fi ṣe pàṣán ayé, àwọn ẹlẹ́yẹ wà nínú wọn. Èyí tí mo wí yìí, oríṣiríṣi ibi lẹ́lẹ́ tú sí, oríṣiríṣi ọ̀nà lẹ́lẹ́ tú gbà, ṣùgbọ́n ẹ má ṣì mí gbọ́ rárá. Àwọn ẹlẹ́yẹ tí ń bẹ síwájú kí ẹ̀sìn tó dé. Àwọn àáfàá gan sì gbà yín pé àwọn ẹlẹ́yẹ ń bẹ. Àwọn wòlíì, àwọn pásítọ̀ gan gbàgbọ́ wípé àwọn ẹlẹ́yẹ ń bẹ. Ẹ wò ó, mò ń bọ̀ kí n mú mi díẹ̀ náà.
mo ní ẹ gbọ́ wìrìwìrì lórí ètò yìí lọ́jọ́ tèní ẹ mọ́ bá mi bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́. mo kí gbogbo ẹ̀yin tí ẹ ṣọwọ́ ránṣẹ́ sí wa nínú àwẹ̀ Ramadan tí a ṣe wá lọ yìí. gbogbo ẹ̀yin tẹ́ fi nǹkan àwẹ̀ ránṣẹ́ sí ohun ìfẹ́sọ̀mídà mo dúpẹ́ lọ́wọ́ yín o. iná ò ní tanwó yín. àṣọdúnmọ́dún báyìí náà láwọ àṣọdúnmọ́dún. àṣoṣùmọ́ṣù náà ni àwọ àṣoṣùmọ́ṣù. ẹ nínà kan tẹ́kẹ́ tó rí mi. ẹ má ní èyí tí mo fi kí yín lágbára jù. kútúbà àwọn Yorùbá ni. torí àwọn ẹlòmíì ó mọ̀ ní pé òun ní bàákúrẹ́dẹ́ tó fi ń ṣàdúrà fún wa. àwọn Yorùbá ní hútùbà tiwọn tẹ́ ẹ bá ń gbọ́ àbòdí ni tómi òkun àbòdí ni tómi ọ̀sà a kì í ná kan tẹ́ka tó rí mi ilé kinní kan kì í gbẹ fowó ó ti yé yín hútùbà àwọn Yorùbá ni mo kà á fún yín lọ́jọ́ tèní iná ò ní tanwó yín o òkè òkè báyìí òun lọ́wọ́ àfúnni ń gbé. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ àní iṣẹ́ tí Elédùà gbélé kó wá lọ́wọ́ náà ni kó wá ń jẹ́ ṣùgbọ́n kan tó wà ń bẹ̀rẹ̀ o bí kó wá bá ṣe jẹ́ iṣẹ́ tí Elédùà gbélé lọ́wọ́ bẹ́ẹ̀ náà ni ó padà lọ jábọ̀ rẹ̀ fún ọba mi Elédùmarè tó ṣẹ̀dá gbogbo wa. bówó òjíṣẹ́ kan àbí ìránṣẹ́ kan kó jẹ́ iṣẹ́ tiẹ̀ dáadáa bó sì wo ìránṣẹ́ kan àbí òjíṣẹ́ kan kó jẹ́ iṣẹ́ tí Elédùà gbélé lọ́wọ́ pẹ̀lú ìfẹ́ inú rẹ̀. ohun tó dá mi lójú gbangba ní pé gbogbo wa náà lákàwọ́ pẹ̀yìn rojọ́ níwájú ọba mi Elédùà tó bá dọjọ́ kẹ́yìn. fún ìdí èyí mọ́ wá ìbínú ẹlẹ́yẹ mọ́ wá ìjà ẹlẹ́yẹ mọ́ bá wọn sọ̀rọ̀ òdì sẹ́lẹ́yẹ. ǹjẹ́ ìwọ tiẹ̀ ti gbọ́ nípa ẹyẹ àbábílà rí? gbìyànjú kó wá ìmọ̀ nípa ẹyẹ àbábílà. gbìyànjú kó mọ̀ nípa ẹyẹ tí wọ́n ń pè ní ẹyẹ àbábílà. mọ́ sọ̀rọ̀ òdì sẹ́lẹ́yẹ mọ́ bá wọn bú ẹlẹ́yẹ mọ́. àwọn ẹni tí wọ́n sọ̀rọ̀ òdì sí ẹlẹ́yẹ lọ́jọ́ kìíní àná àwọn ẹni tí wọ́n bú ẹlẹ́yẹ lọ́jọ́ kìíní àná kí ló ṣẹlẹ̀ sí wọn? mọ́ bá mi bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ètò. ọmọ ìyá mi tó ń gbọ́ mi àní irúmọlẹ̀ ó ló wà tí kìí bínú òòṣà ó ló wà tí kìí bínú láyé yìí. bóyá lo mọ̀ yí pé wòlíì ìjọ rẹ̀ ìmọ̀ ń ṣinú bí bóyá lo mọ̀ yí pé lèmọ́mù mọ́sálásí yín òun náà mọ̀ ń bínú káwá mọ́ sọ ti àwọn ẹlẹ́yẹ. tó bá wá rí bẹ́ẹ̀ ìyọ́nú àwọn òjíṣẹ́ yìí ló yẹ ká máa wá ìdùnnú àwọn òjíṣẹ́ wọ̀nyí ló yẹ ká máa wá. mọ́ wá ìbínú ẹlẹ́yẹ mọ́ wá ìjà ẹlẹ́yẹ. ìyàwó pásítọ̀ tó sọ̀rọ̀ òdì sáwọn ẹlẹ́yẹ lọ́jọ́ kìíní àná torí iṣẹ́ ìránṣẹ́ tí ń bẹ lọ́wọ́ baálé rẹ̀ tí kò wá rántí pé ìránṣẹ́ kan kì í dí ìránṣẹ́ kan lọ́wọ́ ó wá torí rẹ̀ ó sọ̀rọ̀ òdì sáwọn ẹlẹ́yẹ. àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ wọ́n padà gbé ẹyẹ lémọ́mi jí òògàn lọ́wọ́ ni òun gangan ni wọ́n sì fi ṣe pàṣán fún ọkọ rẹ̀ gan ò kúkú rídìí nǹkan kan gbogbo ohun tí ń ṣẹlẹ̀ sí i àmúwá Ọlọ́run náà ní ń pè é. kódà àtúmọ̀sọ yín pé kò sí bí sánmọ̀ ṣe lè funfun tó dúdú kọ̀ọ̀kan yóò mọ wà nínú rẹ̀ ni kò mọ̀ yí pé wọ́n ti gbèrò òun látẹ̀yìn. nínú àdánwò yìí ni alàgbà wà títí tí iṣẹ́ ìránṣẹ́ Ọlọ́run tó fi bọ́mọ lọ́wọ́. ọ̀dà náà ṣé wọ́n ò tí ì rí gbọ́ nípa ọmọdébìnrin kan tí wọ́n fún ní ẹyẹ ní àgbègbè kan nítòsí ọ̀dọ̀ wa ní bí ọdún 2-3 sẹ́yìn nísìn ò tí ì gbọ́ nípa rẹ̀. má bá wọn dáṣà yín pé kò sí ohun tí ń jẹ́ lẹ́yẹ bẹ́ẹ̀ ni wọn kì í fúnyàn lẹ́yẹ. mò ń bọ̀ kí n mẹ́nuba díẹ̀ fún ẹ nípa ọmọdébìnrin tí wọ́n fún lẹ́yẹ ní bí ọdún 2-3 kan sẹ́yìn nísìn ká tó fi eléyìí náà ká fi ṣàríkọ́gbọ́n fún gbogbo àwa tá a wà létí ìgbọ́ lọ́jọ́ tèní. mò ń bọ̀ ẹ̀jẹ̀ ń dókè lọ́hùn-ún. ọmọdébìnrin tí mo ní wọ́n fún lẹ́yẹ yìí ìyá rẹ̀ ló jèso àjàrà bẹ́ẹ̀ ni òun tó jọmọ òun lè yín kan báyìí. ṣàdédé ni ọmọdébìnrin yìí tó lọ ilé ẹ̀kọ́ rẹ̀ tí ń bọ̀ lọ́wọ́ ìrọ̀lẹ́ bí ti ń darí bọ̀ wálé ló bá pàdé ìyá kan lójú ọ̀nà. ìyá yìí ń ta iṣu àtàkàrà àkàrà elépo ni o kì í ṣàkàrà òyìnbó. ǹjẹ́ kí ọmọdé yìí kó ra iṣu àtàkàrà kó máa fi panu lọlé ló dá ìyá dúró ó ra iṣu àtàkàrà lọ́wọ́ ìyá yìí ó sì ń darí lọlé. bí ti ń jẹ iṣu àtàkàrà yìí lọ lọ́nà kó tó délé ó ti jẹ tán. nígbà tó fi máa délé báyìí
òun wá nǹkan míì jẹ sínú, ó dọwọ́ alẹ́, ó lọ sùn padà. Ẹ wá bi mí lérè pé kí ló ṣẹlẹ̀ sí i nígbà tó padà lọ sùn. Àní ìbínú ẹlẹ́yẹ ni mo pe léyìí. Nǹkan ṣẹlẹ̀ ń dúníyàn tá a wà yìí. Mò ń bọ̀ ìjẹ́ ǹdókè lọ́hùn náà. Ẹ káàbọ̀ padà lẹ́ẹ̀kan sí i. Ṣókí ní mú ìṣẹ̀lẹ̀ yìí wá fún ìyára alé lọ́jọ́ tèní, torí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ láti bí ọdún 2-3 sẹ́yìn nísìn. Ó sì ṣeéṣe kẹ́yìn náà kẹ́ ti gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ yìí rí. Àní nígbà tó dọwọ́ alẹ́ tí ọmọdébìnrin yìí tó lọ sùn, ṣàdédé ni ọmọdébìnrin yìí tó bára rẹ̀ láwùjọ àwọn àgbààgbà. Tí mo bá sọ bẹ́ẹ̀, ó yẹ kó ti yẹ̀yìn ara alé. Bó ṣe bára rẹ̀ láwùjọ àwọn àgbààgbà yìí, ìyàlẹ́nu ní jẹ́ fún, kàyéfì ní jẹ́ fún, wípé kí lòun wá débí, báwo ló ń ṣe gbà tóun fi débí yìí. Ń wo ojú àwọn àgbààgbà tí ń bẹ ń kalẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan. Bí ṣe ń wo ojú àwọn àgbààgbà yìí lẹ́yọ kọ̀ọ̀kan, pẹ̀kí lójú rẹ̀ ṣe mẹ́rin pẹ̀lú ìyá tó ta iṣu àtàkàrà fún un lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ yìí. Ló ní, màmá, kí la wá ṣe ń bì? Ìyá yìí sọ fún yín pé mọdé yìí fira rẹ lọ́kàn balẹ̀, kò sí ohun tí ó ṣe ẹ́, àwùjọ àwọn àgbààgbà ló wà yìí, ó ti dọmọ àgbà látẹ̀ni lọ, ìwọ fọkàn balẹ̀, kò sí nǹkan tí ó ṣẹlẹ̀ sí ẹ. Wọ́n ń jẹ́ kó yé ọmọdébìnrin yìí pé òun kọ́ ló ṣe àwọn, ìyá rẹ̀ òun ló ṣe àwọn sì fẹ́ fi ṣe pàṣán fún ìyá rẹ̀ ni. Ẹgbọ́n náà, irúfẹ́ ẹ̀ṣẹ̀ wo ni ìyá ọmọdébìnrin yìí ó ṣe àwọn àgbààgbà tán fi fẹ́ torí rẹ̀ dẹ ọmọ rẹ̀ ní pàṣán sí báyìí. Gbogbo èèyàn ará alẹ́ tẹ̀ ń gbọ́ wá, táyé bá léwa tí wọn ò bá rí wa mú, wọn ò ní tibi ọmọ mú wa. Ẹ bá ń ṣàmì àdúrà. Mò ń padà bọ̀ lórí ètò. Mo kí yín lẹ́ẹ̀kan sí i, ẹ kú kalẹ̀. Ìbínú ẹlẹ́yẹ ni mo pe léyìí lọ́jọ́ tèní. Àní wọ́n ń sọ fún ọmọdébìnrin yìí pé ìyá rẹ̀ ó wá ìrànlọ́wọ́ wá sí ọ̀dọ̀ tàwọn. Nígbà tó sì wá ìrànlọ́wọ́ yìí dọ̀dọ̀ tàwọn, ó ṣe ọ̀pọ̀lọpọ̀ àdéhùn fún àwọn ìpè tí àwọn bá lè ran òun lọ́wọ́ tóun rí iṣẹ́ ọwọ́ wọn nínú ìgbésí ayé tòun. Òun ṣetán láti darapọ̀ mọ́ àwọn. Àdéhùn yìí nìyá rẹ̀ ṣe fún àwọn. Àmọ́ àwọn fìyá rẹ̀ lọ́kàn balẹ̀ ń pè kò sí ohun tó wá dọ̀dọ̀ tàwọn tí ò ní rí, torí ọba mi Elédùà ló gbé agbára lé àwọn lọ́wọ́. Kí n mọ́ fọ̀rọ̀ yìí gùn, wọ́n ní àwọn ṣe ohun tíyá rẹ̀ ń fẹ́ fún un. Ìyá rẹ̀ sì rí iṣẹ́ ìyanu Ọlọ́run nínú ìgbésí ayé rẹ̀. Ṣùgbọ́n ó wá kù kí ìyá rẹ̀ darapọ̀ mọ́ àwọn nínú ẹgbẹ́ tàwọn. Níyá rẹ̀ bá fárígá o, níyá rẹ̀ bá yarí kanlẹ̀ ń pé láyéláyé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Òun ò nílò ẹyẹ wọn, torí pé òun ò ní ohun tóun fẹ́ fẹ́ yẹ wọn fi ṣe. Bí eré bí àwàdà, ìyá rẹ̀ kọ ẹyẹ tàwọn sílẹ̀, ó lóun ò fẹ́ ẹyẹ tàwọn. Gbogbo àwa náà tó ṣe ń pé tá a bá ń wá nǹkan kan, kò sí ìlérí tá a lè ṣe. Ṣùgbọ́n tá a bá rí kinní yìí tán, àní wá mú àdéhùn wa ṣẹ. Ẹ rántí pé bínú ẹni bá dùn, ká ṣọ́ra láti ṣe ìlérí, torí ìlérí tá a rí yìí, Ọlọ́run ọba nìkan ló lè mú ìlérí ṣẹ. Ẹ jẹ́ á ṣọ́ra láti mọ ṣàdéhùn kádéhùn tá a bá lè mú ṣẹ. Àwọn ìyá yìí ń sọ fún ọmọ yìí pé kì í ṣe ń gbé àlágbára láti fi dá sẹ̀ríà fún ìyá rẹ ni, ṣùgbọ́n a fẹ́ gbọ̀nà àrà yọ sí ìyá rẹ ni. Ìwọ la sì fẹ́ fi ṣe pàṣán tá a fi nà ìyá rẹ, kí ìyá rẹ bá lè mọ̀ pé lóòótọ́ agbára ń bẹ lọ́wọ́ wa. Ẹgbọ́n náà, irúfẹ́ pàṣán ò ní wọ́n fi ọmọdébìnrin yìí ṣe fún ìyá rẹ̀. Nǹkan bẹ́ ń dúníyàn tá a wà yìí. Ìbínú ẹlẹ́yẹ ni mo pe léyìí. Mò ń bọ̀ mí tí dé. Ẹ káàbọ̀ padà lẹ́ẹ̀kan sí i. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ tẹ́lẹ̀, mo ní ìnífa ọ̀rọ̀ yìí gùn, toró ṣeéṣe kẹ́yìn náà ti gbọ́. Ẹ̀yin ará alẹ́ tẹ́ wà létí gbọ́. Wọ́n padà gbé ẹyẹ lé ọmọdébìnrin yìí lọ́wọ́ o. Lójú oorun yìí, ọmọ yìí dẹlẹyẹ. Nígbà tílẹ̀ máa fi mọ́ lọ́jọ́ kejì tí ọmọ yìí padà jí sáyé, àwọn nǹkan èèmọ̀ ló bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ sí ọmọdébìnrin yìí. Ilé ẹ̀kọ́ tí ń lọ tẹ́lẹ̀, ọmọ yìí tó jẹ́ ń pé olódo ni, kò fi bẹ́ẹ̀ mọ̀wé púpọ̀ nílé ẹ̀kọ́ rẹ̀. Kàyéfì ńlá, ọmọ yìí bẹ̀rẹ̀ sí ní gbégbá orókè nínú gbogbo ìdánwò tí wọ́n bá ń ṣe nílé ẹ̀kọ́ yìí, torí agbára tí ń bẹ lọ́wọ́ rẹ̀. Ọ̀rọ̀ ọmọ yìí bẹ̀rẹ̀ sí ní jẹ́ ìyàlẹ́nu fún gbogbo àwọn olùkọ́ rẹ̀ nílé ìwé rẹ̀. Ipe ṣé ọmọ nú ọjọ́ yìí náà rèé, ọmọ tí ò mọ á yàtọ̀ sí bí òun ló padà bẹ̀rẹ̀ sí ní gbégbá orókè yìí.
bí ọ̀rọ̀ yìí ṣe ń jẹ́ kàyéfì fún àwọn olùkọ́ bẹ́ẹ̀ náà ni ìtún jẹ́ kàyéfì fún àwọn akẹgbẹ́ ọmọ yìí nílé ẹ̀kọ́ rẹ̀. ṣùgbọ́n ibi tá a wá ń lọ gangan ládé yìí, ọmọ yìí pàṣán tí wọ́n gbélé lọ́wọ́ ó padà dá sẹ̀ríà fún ìyá rẹ̀. ẹgbọ́n náà irúfẹ́ sẹ̀ríà ò ní ọmọdébìnrin yìí dá fún ìyá rẹ̀. nǹkan bẹ́ẹ̀ ń dúníyàn tá a wà yìí. ìbínú ẹlẹ́yẹ ni mo pe léyìí. ṣọ́ra láti mọ ṣèlérí torí ìlérí ẹ̀dá bówó ọlọ́run ọba náà la lè mú un ṣẹ. mò ń padà bọ̀ wórí ètò, ẹ mọ bá mi bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́. mo kí yín lẹ́ẹ̀kan sí ẹ kú kalẹ̀. àní sẹ̀ríà tí ọmọdébìnrin yìí dá fún ìyá rẹ̀ òun ní pé ó kọ́kọ́ gba ẹsẹ̀ méjèèjì lọ́wọ́ ìyá rẹ̀ náà. ìyá rẹ̀ ò lè fẹsẹ̀ rẹ̀ rìn mọ́. orí ìjòkó nìyá rẹ̀ ń wà ní gbogbo ìgbà. bí ìyá rẹ̀ bá fẹ́ lọ tọ̀ nínú kí wọ́n gbé lọ tọ̀ àbí kí wọ́n gbé sínú kẹ̀kẹ́ rẹ̀, ìyá rẹ̀ ò lè fẹsẹ̀ méjì rìn mọ́. ọlọ́run má jẹ́ kí ayé ó fi ọmọ ṣe pàṣà fún wa. ẹ bá ń ṣàmì àdúrà. nínú ìdààmú ẹsẹ̀ yìí nìyá ọmọdébìnrin yìí wà títí gbogbo owó tíyà yìí ní, gbogbo ọjà tí ń tà, gbogbo bí nǹkan ṣe ń dára fún ìyá yìí tẹ́lẹ̀, wọ́n padà ná gbogbo owó yìí tán sórí ẹsẹ̀ ìyá yìí. síbẹ̀síbẹ̀ ìyá yìí ò lè fẹsẹ̀ yìí rìn mọ́. àgbálọ àgbábọ̀ ìyá yìí ó padà dágbére fáyé o. torí pé ìrònú ó tún dorí àgbàkodò fún ìyá yìí. ìyá yìí ń wòye pé èmi náà tó ṣe ń pé àìmọye mílíọ̀nù ni mo máa ń kà láàrin ọ̀sẹ̀, èmi tó ṣe ń pé ń bá lọ òde yìí mi lọ òde tọ̀hún, àìmọye òde ni mo máa ń lọ, èmi ni mo wá dẹni tí ń jókòó sílé báyìí. ìrònú yìí òun ló pa ìyá ọmọdébìnrin yìí. ṣùgbọ́n gbogbo nǹkan pẹ̀lú sábàbí ni. ìyá ọmọdébìnrin yìí ó kú. lẹ́yìn ikú ìyá ọmọdébìnrin yìí, àwọn àgbààgbà yìí wọ́n pe ọmọdébìnrin yìí, wọ́n sì sọ fún yín pé ó kàrè, iṣẹ́ táwọn gbélé lọ́wọ́ ó ti bá wọn jíṣẹ́ yìí bùṣe. ní báyìí ìbáṣepọ̀ tí ń bẹ láàrin àwọn àti ọmọdébìnrin yìí ó ti wá dópin báyìí. wọ́n gba ẹyẹ padà lọ́wọ́ ọmọdébìnrin yìí, wọ́n sì yọ̀ǹda rẹ̀ wípé kó máa lọ láyọ̀ àti ìdùnnú. ìgbà yẹn ni ìyá ọmọdébìnrin yìí ó ṣẹ̀ṣẹ̀ wá sọ padà gbogbo ohun tó ti ṣe sẹ́yìn, gbogbo ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ sí sẹ́yìn, kò rántí ọ̀kankan mọ́ nínú rẹ̀. níbi tí ọmọdébìnrin yìí ti ń lọ jọ́sìn nílé ìjọsìn ni ìṣípayá bẹ̀rẹ̀ sí ní dé fún un. gbogbo àwọn nǹkan tó ti jẹ nígbà tí ń bẹ pẹ̀lú àwọn àgbààgbà ó bẹ̀rẹ̀ sí ní pọ gbogbo rẹ̀ sílẹ̀ kó tó di pé wọ́n ṣe ìtúsílẹ̀ fún ọmọdébìnrin yìí, kó tó di pé ó wá bẹ̀rẹ̀ sí ní sọ àwọn nǹkan díẹ̀díẹ̀ tó rántí nínú ìrìn àjò tó rìn nígbà tó fi wà lọ́dọ̀ àwọn àgbààgbà. ìṣẹ̀lẹ̀ yìí ṣe gbogbo èèyàn ní kàyéfì. ọ̀pọ̀lọpọ̀ èèyàn nísìnyí ṣàdúrà pé kí ọlọ́run má jẹ́ kí ayé ó fi ọmọ ṣe pàṣán fún wa. ẹ̀yin ará alẹ́ tẹ́ wà létí gbọ́. ìbínú ẹlẹ́yẹ ni mo pe léyìí. ẹ má jẹ́ á wá ìbínú ẹlẹ́yẹ, a má jẹ́ á wá ìjà ẹlẹ́yẹ. ìyọ́nú àwọn ẹlẹ́yẹ ló yẹ ká mọ wá, ìdùnnú àwọn ẹlẹ́yẹ ló yẹ ká mọ wá, torí àwọn ni ọlọ́run fi ṣe pàṣán fún ayé. àwọn ni ọlọ́run bá kó ilé ayé lé lọ́wọ́. má wá ìbínú ẹlẹ́yẹ, má wá ìjà ẹlẹ́yẹ. ẹ wò ó, mi ò nítorí àwíjàre kí tó tán lẹ́nu. mo ní tẹ́ ẹ bá gbádùn rẹ̀ ẹ bá ń tẹ láìkà ìyẹn àtàǹpàkò tó gbẹnu sókè nísàlẹ̀ yìí. gbogbo ẹ̀yin náà tẹ́ sì ń gbọ́ wa tẹ́ ń wò wá láti bí ọjọ́ tó ti pẹ́ sẹ́yìn tẹ́ ẹ̀ tí ì darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí, ẹ bá wa tẹ ibi pupa tí wọ́n kọ sàbọ̀nẹ́ sí nísàlẹ̀ yìí kẹ́ ẹ fi darapọ̀ mọ́ wa lórí ìkànnì ìrírí ayé TV tá a wà yìí. kẹ́ ẹ sì mọ́ gbàgbé láti bá a pín kiri fún àwọn èèyàn yín kí wọ́n lè darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. mo ní àwọn àǹfààní ọlọ́kanjọ̀kan náà lẹ́mọ̀ bá pàdé lórí ìkànnì yìí, torórí ìkànnì yìí kò sí fún ìṣekúṣe, bẹ́ẹ̀ ni kò sí fún ìbàjẹ́. àwọn ẹ̀kọ́ ọlọ́kanjọ̀kan, àwọn àǹfààní ọlọ́kanjọ̀kan náà lẹ́mọ̀ bá pàdé lórí ìkànnì tá a wà yìí. bóyá ẹ bá fẹ́ bá mi ní gbólóhùn àbí ẹ fẹ́ gbé ìpolówó ọjà fún wa lórí ètò tá a wà yìí, ẹ pé ohun ìfẹ́ sọmídà sórí nọ́mbà tẹ́ ń wò lójú ẹ̀rọ yín lọ́wọ́lọ́wọ́ yìí, +229 97 74 76 51. fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English ẹ tẹ +229 97 74 76 51. ẹ ṣeun púpọ̀. ẹ̀yà àgbè mi ṣetán rèlú ìdáró, bẹ́ẹ̀ lẹ́yà àlùkò mi ṣetán rèlú ìkọsùn, lékèlékè mi ṣetán rèlú ìkẹfùn. mímọ fẹlẹ́ yìí ṣe lọ lọ́jọ́ tèní, mi ò ní lọ̀lọ́ ẹja tó lọ tí ò désàlẹ̀ omi,
bẹ́ẹ̀ ni mi ò ní lọ̀lọ́ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò èmi ní mọ̀ wá ẹ̀yin ní mọ̀ bá ọ̀bẹ níbẹ̀ ṣọ àtẹlẹsẹ̀ á sì bẹ̀nà wò ẹni tó bá ní mọ́bọ̀ òun ní débà wò Muhammadu Akóredé bàbá Kóredé tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹsọmídà Sẹ́ríkì ọlọ́pọlọ number 1 máyégún gbogbo sọ̀rọ̀ mò ń dágbére lórí ètò kì í ṣe ti kú kì í ṣe tàrùn ìpàdé mi àti yín ó tún di lórí ìkànnì ohun ìfẹsọmídà TV lọ́hùn-ún títí ìgbà tá a tún máa pàdé níbẹ̀ mi ò fi ń sínú ìbànújẹ́ o mi ò ní dé bá yín nínú ìbànújẹ́ ó dàbọ̀.